àwọn nǹkan tán wá ní kó ṣe wọ́n ṣe in such a way tó ṣe pé kó mọ̀ bá ní reconciliation pẹ̀lú family ibi tó bímọ sí so that wọ́n lè continue láti máa lò lọ kódà àwọn tó ń fún lówó wọ́n promise ẹ̀ pé iṣẹ́ aṣọ ẹ̀ pé àwọn ò bá jẹ́ kó tún gbòòrò sí i. ṣé n tó jẹ gbèsè 256 million àbí kíní kan mi. tó náà bá ẹ wá lọ study ẹ̀ tó náà bá ti wá tó bá ti ṣe programu díẹ̀ tó bá ti sọ̀rọ̀ Malam Yusuf díẹ̀ yóò polówó díẹ̀ sí i. láàyè torí kò wúlẹ̀ kò sí àgbọ́yé ẹ̀sìn kan tẹ́lẹ̀ sẹ́yìn pé mùsùlùmí ẹ̀rọ báyàn pé tọ́lọ́ bá lọ bínú sí mi sí tí mo ṣe tí ò bá lọ yọ́nú sí mi tí ń bá rálùjẹ́ náà wọ̀ ńkọ́ which is the ultimate goal. ó tiẹ̀ wọṣọ kan. kan náà àwọn sálàf ó ní aburú tó lè ṣẹlẹ̀ jù sẹ́dá láyé ó ní kó jẹ́ pé látara nǹkan tí ó fi sẹ́nu báyìí ó sì lùsì àánú Ọlọ́run ọba. bí a jèrè tó a. àti jẹ́ mùsùlùmí we have the highest thing anybody can have in the world. kò sí nǹkan kan mi there is no more level after it ìjẹ́ mùsùlùmí wa ló ga jù. àwa a ní privilege ju anybody lọ́lọ́run bá ti ṣàánú wa so lábẹ́ yẹn àwọn nǹkan tá a ṣe tó jẹ́ títa yé àfi gbọ́dọ̀ ẹni tó bá mọ̀ ní o ṣe mọ̀ pé kò mọ̀ pẹ̀lú àwọn kan tó ń ṣe yẹn so wọ́n wá ń fi ìjà lọ títí ẹ wá wo ti kéèsì àwọn ọmọ ìgbà tán wá dé court kéèsì tán wá pè judgement tán pè ní fake tí àwọn Sulaiman Raji ń tán analyse lórí social media gbà yẹn pé fake document ni pé ẹ wo stamp yẹn court bá sọ fún wọn pé ó jẹ́ ní o náà ṣe wá lọ appeal pé ẹ̀bọ̀ kọ́ọ̀sì yẹn wọ́n fún Mọ̀nsúrà ní fair hearing pé kánjọ kan fún Mọ̀nsúrà ní fair hearing ó náà wá fi 2 years ṣe kí kóòtù wá ní òkè ẹ fún Mọ̀nsúrà ní fair hearing ẹ lọ tún ẹjọ́ yẹn gbọ́ àwa wá wò pé ibi tán bá tún ẹjọ́ gbọ́ nígbàgbà ibi kọ́ máa ju kéèyàn máa ju kọ́ìnsì sókè kò ní dúró báyìí. so statutorily legally lọ́wọ́lọ́wọ́ báyìí. statutorily. ẹ jẹ́ n sọ pé legally okay. ní ti tòfin èmi ni mo ní custody àwọn ọmọ. lọ́wọ́ yìí ìjọba ti fa ọmọ lẹ́yìn lọ́wọ́ bẹ́ẹ̀ni gbogbo bí tẹ bá ń lọ ọdẹ apẹrin máa ń lọ pẹ̀lú ẹgbẹ́ irun ọdẹ apẹfọ ń lọ pẹ̀lú ajámọ̀. intí court grant ẹ ní access àwọn ọmọ bóyá tó bá fẹ́ rà wọn ọmọ. àwa ò dẹ̀ deny ẹ̀ láti ilẹ̀ gan tẹ́lẹ̀. pé kó bá rọ ọmọ. ìgbà tí wọ́n wá sọ́tán nìbàdàn wọ́n ní kó máa rí every weekend kò sí problem. ó wá ń rí wọn every weekend. nìbàdàn. ìjọ kan náà kó àwọn tóògì wa náà fẹ́ fi kó àwọn ọmọ.